Adura fún Ijo Olorun àti Idile Onigbagbo. Àìsáyà orí ìkejìléní àádọ́ta ẹsẹ̀ ìkeje, Àìsáyà 52:7. Ó sọ wípé ẹsẹ̀ ẹni tí ó rìn rere wá ti dára tó lórí àwọn òkè, tí ń kéde àlàáfíà, tí ń mú ìrere wá, tí ń kéde ìgbàlà, tí ó ń wí fún Síónì àti Nàìjíríà pé Ọlọ́run rẹ̀ ń jọba. Tímótì kìíní orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, 1 Timothy 3:5 sọ wípé ṣùgbọ́n bí ènìyàn kò bá mọ bí a ti ṣe ìkáwọ́ ilé ara rẹ̀, òun mọ́ àti ṣe lè tọ́jú ìjọ Ọlọ́run. Tímótì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, 1 Timothy 5:8 tó wípé ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá pèsè fún àwọn tirẹ̀, pàápàá fún àwọn ará ilé rẹ̀, ó ti sẹ́ ìgbàgbọ́, ó burú ju aláìgbàgbọ́ lọ. Nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè Sátánì àti ọmọ ogun rẹ̀, wípé wọ́n dojú ìjà ńlá kọ ìjọ Ọlọ́run, ìgbéyàwó àti ìdílé onígbàgbọ́. Nítorí náà a ní láti kíyèsára gidigidi kí a sì máa gbàdúrà. Nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú wa ní ṣíṣe àmì tó lágbára bí a ti ṣe ń gbàdúrà lòdì sí ète, àyíníke àti àrékérekè ọ̀tá wa, Sátánì, Èṣù, ejò láíláìnì àti olùfisùn àwọn ará. Eléyìí la ó ṣe ní orúkọ Jésù, gẹ́gẹ́ bí Fílípì orí kejì ẹsẹ̀ ìkẹsàn sí ìkọkànlá, Philippians 2:9-11 tí ó sọ wípé nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo ekó kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Baba. Àwọn gbàdúrà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Hébérù orí kẹsàn ẹsẹ̀ ìkẹrìnlá, Hebrew 9:14. Mélòó ní ẹ̀jẹ̀ Kristi, ẹni nípa ẹ̀mí ayérayé tí ó fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run yẹ ní àbàwọ́n, yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Hébérù orí kẹwàá ẹsẹ̀ kọkàndínlógún, Hebrew 10:19. Ará, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù, a ó gbàdúrà nínú ẹ̀mí mímọ́. Ìwé Júdà ẹsẹ̀ 20, Jude 20. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́. Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Romans 8:26. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé ẹ̀mí pẹ̀lú sí ran ìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Rèkèzéńdáyà bàrà bòròbò ṣíńdáyà bàkàfà. Nítorí náà nísinsìnyí ẹ jẹ́ ká wọ inú àdúrà ìfìmọ̀ṣọ̀kan lọ nípa ṣíṣe àmì tí ó ní agbára iná ẹ̀mí mímọ́ nínú. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìlérí tí ó ti ọwọ́ ọmọ rẹ ṣe, tí ó sì wí pé èmi ó kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀ ní orúkọ Jésù. Àmín. A béèrè fún ìdáríjì lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí ń fa ìyapa àti aláìlágbára nínú ẹ̀yà Kristi ní orúkọ Jésù. Àmín. A gbà àṣẹ lórí agbára òkùnkùn ní gbogbo ọ̀nà tí ó ti rápálá wọnú àpéjọ Olúwa ní orúkọ Jésù. Àmín. A pè yín dé. Àmín. Gbogbo ẹ̀mí àìlègbàdúrà, ìjákulẹ̀ àti ṣíṣe òwú asán ní orúkọ Jésù. Àmín. A pè yín dé, a sì tì í jáde gbogbo ẹ̀mí tí ń fa ìtini sínú ẹ̀ṣẹ̀, ẹ̀kọ́ òdì, ẹ̀tàn
ẹ̀tàn, àgàbàgebè, ìgbéraga àti ẹ̀mí àṣìṣe ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí agbára àgbélébù àti ti ẹ̀mí mọ́ máa tún jáde báyìí láti rọ ẹran ara lóye nínú agbo Kristi ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gbogbo agbára ìmọ̀tara ẹni nìkan, ìlépa tí ó lòdì àti àìgbẹ́kọ́ láàrin olórí àti ọmọ ẹ̀yìn máa fọ́ sí wẹ́wẹ́ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, gbogbo ètò àti àrékérekè Sátánì lòdì sí ẹ̀yà ara Kristi ẹ wọnú ìdè báyìí ní orúkọ Jésù. Bàbá Olúwa, dá ìkòǹgẹ́ àti ìpèbí fún Ọlọ́run àti fún ìwà mímọ́ àti òdodo nínú ara Kristi ní orúkọ Jésù. Olúwa, mú gbogbo ẹ̀mí tí ó lòdì kúrò láàrin àwọn ọmọ rẹ̀ kí o sì fi ẹ̀mí tí ó tọ́ sáàrin wa ní orúkọ Jésù. Olúwa, mú kí okun àti agbára àwọn ọmọ rẹ̀ máa pọ̀ sí nínú ọ̀rọ̀ rẹ̀ láti ṣiṣẹ́ láàrin ara wa ní orúkọ Jésù. Bàbá Olódùmarè, gbogbo tó ṣe ètò àníyàn nínú ẹ̀yà ara Kristi ẹ máa bàjẹ́ kí o sì gbé ètò tirẹ̀ kalẹ̀ báyìí ní orúkọ Jésù. Bàbá Olódùmarè, jẹ́ kí ìjọba Kristi dé sí gbogbo orílẹ̀-èdè nípa iná ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Èkèsè ńláyà bàkà fórí mo kèsè ńláyà límàmà. Ọlọ́run o, gbé Ẹ́sẹ̀rì, Rúùtù àti Dèbórà dìde nínú ìran wa ní orúkọ Jésù. Olúwa, gbé Jósẹ́fù àti Pọ́ọ̀lù dìde ní àkókò wa ní orúkọ Jésù. Atú ẹ̀mí ìgbàlà sórí gbogbo ọ̀nà àti ibi gbogbo tí ìrere Kristi kò tí ì dé ní orúkọ ńlá Jésù. Olúwa Bàbá, dá iná ọ̀tún rẹ sílẹ̀ láti dójú ti gbogbo ẹ̀mí agbègbè tí ń ṣiṣẹ́ lòdì sí àwọn tí ń tẹ ìrere kálẹ̀ àti àwọn ajíhìnrere ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, Olúwa, jẹ́ kí ẹ̀mí ìwọbalẹ̀ rẹ bà lé orí àwọn ọmọ rẹ ní orúkọ Jésù. A pàṣẹ kí ìgbé ayé Jésù Kristi Olúwa máa fìdí múlẹ̀ lótìtọ́ nínú ẹ̀yà ara Kristi ní orúkọ Jésù. A pè yín níjà, a sì wó yín palẹ̀ gbogbo agbára ìgbọràn nínú ayé àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Jésù. Olúwa Bàbá, fi fún ẹ̀yà ara Kristi ní ẹ̀mí Kristi, ẹ̀mí ìdáríjì, ẹ̀mí ìfaradà, ìrònúpìwàdà tòótọ́, ìmòye, ìfaraẹnijì, ìrẹ̀lẹ̀, ìwópalẹ̀, ìṣọ́ra àti ọkàn láti ka ẹnìkejì sí yíyẹ ju ara ẹni lọ ní orúkọ Jésù. Olúwa, rán sọ̀kalẹ̀ iná ìsọjí sí ẹ̀yà ara Kristi ní orúkọ Jésù. Màríkẹsẹ̀ ń dáyà lí kàfàrà máa bòbò sí ń dáyàbà. Olúwa, wó palẹ̀ kí o sì tún mọ́, kí o sì kó àwọn ìránṣẹ́ rẹ àti àwọn ọmọ rẹ lọ́tun ní orúkọ Jésù. Yéèrí máa kàfárí mo sẹ́ńdà. A gbàdúrà ní orúkọ Jésù kí òjò ẹ̀mí mímọ́ kàárí máa sẹ́ńdà yabalí kàfórí mo sẹ́ńdè bàràbà síndàbà bẹ̀rẹ̀ sí ní rọ̀. Sórí gbogbo ìránṣẹ́ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ àti lọ́tun ní orúkọ Jésù. Rémú sínda kàfárí mo sẹ́ńdè yabalí máa kàfárabà. Olúwa Bàbá o, bí fún gbogbo ìránṣẹ́ rẹ àti àwọn ọmọ rẹ agbára láti lè gbé ìgbé ayé àdúrà tí ó múnádóko ní orúkọ Jésù. Olúwa, rọ̀jò alágbàṣe tí ó jẹ́ olótìtọ́, olùfọkànsìn àti olùgbọ́ràn sínú ọgbà àjàrà rẹ ní orúkọ Jésù. Afọ́ gbogbo àṣẹ, ìdarí àti ìjẹgàba lẹ́ni lórí Sátánì lórí ọkàn àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí fi ọkàn àwọn ọmọ ènìyàn sínú ìgbèkùn, afọ́ agbára yín tútú ní orúkọ Jésù. Gbogbo májẹ̀mú tí ó wà láàrin ọkàn ọmọ ènìyàn àti Sátánì, afọ́ yín sí wẹ́wẹ́ ní orúkọ Jésù. A gbàdúrà fún ẹ̀mí ìdúró ṣinṣin, ẹ̀mí ìdúró ti rí, ìpòǹgbẹ àti ìpèbí fún Ọlọ́run kó wá sórí àwọn ọmọ Ọlọ́run báyìí ní orúkọ Jésù. Afọ́ gbogbo agbára àti ìgbámú ayé yìí lórí gbogbo ọkàn ọkùnrin àti obìnrin ní orúkọ Jésù. Gbogbo ìgbéyàwó onígbàgbọ́ tí ọ̀tá ti ṣe àtúntò rẹ̀, ẹ máa gba àtúnṣe àti àtúntò Ọlọ́run báyìí ní orúkọ Jésù. Èlò sẹ́ńdà kàpárí mọ́kẹ́ sẹ́ńdà yabalí kàpárà mà sẹ́ńdà yabalí kàpá. Olúwa, fi fún àwọn ọmọ rẹ̀ ọgbọ́n tó jágara láti kọ́ àwọn ọmọ wa nínú ògo Ọlọ́run ní orúkọ Jésù. Gbogbo agbára sípa ayọ̀ rúrun nínú ìdílé àti ẹbí wa ẹ máa bàjẹ́ ní orúkọ Jésù. A pàṣẹ ẹ̀mí ọgbọ́n, ìdájọ́, ìfaraẹnijì, ìwà pẹ̀lẹ́, ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run, ìṣòtítọ́ nínú ilé wa kó wá sínú ayé wa báyìí ní orúkọ Jésù. Olúwa,
mú wọn kúrò gbogbo tí ó jẹ́ ìdíwọ́ sí ètò rẹ fún ìdílé wa ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí gbogbo ìdílé jẹ́ ìmọ́lẹ̀ sí gbogbo ayé àti ọkọ̀ ìrìnà bí ìgbàlà ní orúkọ Jésù. A gba àṣẹ lórí gbogbo ètò àti iṣẹ́ Sátánì lórí gbogbo ìdílé àwọn ìránṣẹ́ Ọlọ́run ní orúkọ Jésù. A pàṣẹ kí gbogbo ẹ̀mí ìjà, ẹ̀mí ìṣekúṣe, ẹ̀mí àìṣòtítọ́, àìlera, àríyànjiyàn, àìgbọ́ra-ẹni-yé, àìní ìfaradà, ẹ máa jẹ́ ìdè yín àti ìgbámú yín lórí gbogbo ìdílé wa báyìí ní orúkọ Jésù. Fagilé gbogbo ìgbìmọ̀ búburú lórí ìdílé wa ní orúkọ Jésù. A bàjẹ́, a sì tú ara wa sílẹ̀ kúrò nínú ègún ìgbéyàwó èyí tí a ṣètò rẹ̀ fún ìdílé wa ní orúkọ Jésù. Bàbá, jẹ́ kí ọmọ aládé àlàáfíà jọba nínú ìgbéyàwó wa ní orúkọ Jésù. A pàṣẹ ìbálàjà láàrin ọkọ àti aya ní orúkọ Jésù. Gbogbo ìgbìmọ̀ ibi lórí ìgbéyàwó àti ilé wa, aṣọ di asán báyìí ní orúkọ Jésù. Gbogbo agbára tó ń dìmọ̀lù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni láti bà ìgbéyàwó àti ilé wa jẹ́, ẹ máa di asán ní orúkọ Jésù. Gbogbo irinṣẹ́ ẹ̀mí òkùnkùn tí a ṣe lòdì sí wa lábẹ́ ẹ̀mí omikómi tàbí odòkodò, aṣọ yín di aláìlágbára ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ẹ̀mí omikómi láti abúlé wa wá ní ìlú tí a gbé bí wa ní àyíká wa tó ń lo ẹ̀mí àjẹ́ lòdì sí ìdílé wa, ẹ máa fojú hàn kí ẹ sì máa gba ìtìjú nípa ìka Ọlọ́run ní orúkọ Jésù. Mo sẹ́ńdà kàfàràbà ẹ̀ńlálì kàfàràbà sẹ́ńdẹ̀yẹlì kàfàrà. Gbogbo àwọn ikọ̀ ẹ̀mí àjẹ́ láti inú omi èyí tí a sopọ̀ mọ́ ìgbéyàwó àti ilé wa kárìmà nípa tara láti mú ayé sú wa, láti mú ayé gbọ́ wa, ẹ máa wọnú ìdè iná ẹ̀mí mímọ́ àrà mọ́ sẹ́ńdẹ̀kẹ̀ pọ́ọ̀rìà ní orúkọ Jésù. Gbogbo àwòrán tí a dá tí a gbé kalẹ̀ lábẹ́ omi láti sọ wá di ìdàkudà, apayínú nípa iná Ọlọ́run ní orúkọ Jésù. Àmú ẹ̀jẹ̀ Jésù dojúkọ gbogbo ẹ̀rí tí ẹ̀mí búburú lè mú wá láti fi dojúkọ wá ní orúkọ Jésù. Nípa ẹ̀jẹ̀ Jésù, a kọ̀ láti fún ọ̀tá wa ní ẹ̀rí tó fẹ́ lò lòdì sí wa ní orúkọ Jésù. Ara wa padà lọ́wọ́ ìkẹ́kùn àti pàkúté ìbálòpọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù. A kọ̀ láti jọ̀wọ́ àwọn ọmọ wa ní àwọn abaniláyànmọ́ jẹ́ ní orúkọ Jésù. A sọ wípé láti ìsinsìnyí lọ, àwọn ọmọ wa yóò di ẹ̀rí fún ìlú àti agbo ilé ní orúkọ Jésù. Gbogbo agbára ìṣọ̀tẹ̀ tí a ti sọ lòdì sí ayé àwọn ọmọ wa láti bà wọ́n láyé jẹ́, a bà agbára náà jẹ́ ní orúkọ Jésù. Gbogbo agbára ọba Hẹ́rọ́dù tó ń lépa àwọn ọmọ wa láti fẹ̀mí wọn ṣòfò, ẹ máa di asán ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, a dè a sì lé jáde nínú ayé wa àti ayé àwọn ọmọ wa ìwàkiwà ní orúkọ Jésù. Asọ̀dì asán ìfẹ́kúfẹ́ ní orúkọ Jésù. Asọ̀dì asán ẹgbẹ́kẹ́gbẹ́ ní orúkọ Jésù. Asọ̀dì asán ìwà gidi ní orúkọ Jésù. Asọ̀dì asán ẹ̀mí ìṣọ̀tẹ̀ ní orúkọ Jésù. Asọ̀dì asán ìfẹ́kúfẹ́ ìwé lórúkọ Jésù. Asọ̀dì asán fífi ìníṣòfò lórúkọ Jésù. Asọ̀dì asán gbígbé àti mímu ògo olóró lórúkọ Jésù. Asọ̀dì asán ẹgbẹ́ òkùnkùn lórúkọ Jésù. Asọ̀dì asán ẹ̀mí èmèrè lórúkọ Jésù. Gbogbo ìwà tí ó lòdì sí Ọlọ́run nínú ayé wa àti ayé àwọn ọmọ wa, ẹ máa di yíyọ dànù nípa ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù. Iná ẹ̀mí mímọ́ kàrí màsáńdà fún ayé wa àti ayé àwọn ọmọ wa mọ́, kí o sì ṣe wá ní ohun èlò tí ó wúlò fún ògo Ọlọ́run ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, a pàṣẹ àwọn ìbùkún wọ̀nyí sórí ilé wa àti ẹ̀yà ara Kristi. Ìfẹ́ ni ní orúkọ Jésù. Àlàáfíà ní orúkọ Jésù. Ìfaradà ní orúkọ Jésù. Ìwà pẹ̀lẹ́ ní orúkọ Jésù. Ìṣoore ní orúkọ Jésù. Ìgbàgbọ́ ní orúkọ Jésù. Ìwà tútù ní orúkọ Jésù. Ìfúnra ẹni ní ìjẹnu ní orúkọ Jésù. Ìwòsàn àtòkè lórúkọ Jésù. Ìlera àtòkè ní orúkọ Jésù. Ìlera tó yẹ kúrò lórúkọ Jésù. Ìsìn lórúkọ Jésù. Ìtẹ̀síwájú lórúkọ Jésù. Ọ̀pọ̀ lórúkọ Jésù. Ìyọ̀ lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu ṣe lórúkọ Jésù. Onírúurú èdè lórúkọ Jésù. Ìtumọ̀ èdè lórúkọ Jésù. Ẹ̀fọ́ àti ògo Ọlọ́run lórúkọ Jésù. Ìmúlẹ̀ ara ẹni jì lórúkọ Jésù. Ìmúlẹ̀ ní orúkọ Jésù. Òdodo àti ìwà mímọ́ ní orúkọ Jésù. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Orúkọ Jésù. Shalom. 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 Ngberu sí.